Ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT, ẹ̀yin ọkùnrin wa, a ní tẹ́ bá fẹ́ fi ọwọ́ dó obìnrin, wọn ò kí ń kí gbogbo ìka mẹ́rin márùn-ún àbí ṣùgùdù kò rí bọnú òbò obìnrin. Inú òbò tẹ́ ń rí àgbàlá kan ni, tẹ́rítírì oní tẹ́rítírì ni, odidi ìlú kan ni inú òbò obìnrin jẹ́. Tó bá fẹ́ lọ invade àbí tó bá fẹ́ lọ tó bá fẹ́ lọ sí inú onílù, bí o fẹ́ lọ tọrọ nǹkan lọ́wọ́ wọn àbó fẹ́ lọ gba nǹkan lọ́wọ́ wọn, kódà kó fẹ́ lọ sọ pé bí o fẹ́ lọ alert wọn pé kan excuse you or something, wàá kọ́kọ́ wàá lọ síbẹ̀, wàá fún wọn ní information àbí wàá lọ síbẹ̀, wàá sọ fún wọn wípé okay o, this is what you want o, ẹ jọ̀ọ́ o, a fẹ́ ṣe nǹkan báyìí o, a fẹ́ ṣe nǹkan báyìí o, tó bá yẹ pé ìlú tí ò kí ń ṣe tiẹ̀, tí ò ń ṣe territory ẹ̀. Bẹ́ẹ̀ náà lẹ ṣe ń láti treat òbò. Tẹ́ ẹ bá fẹ́ finger ìyàwó yín, tẹ́ ẹ fẹ́ kó gbádùn ẹ̀, tẹ́ ẹ bá fẹ́ finger òbò àgbàlá kan ni, ọwọ́ kan lẹ máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀. Ọwọ́ kan tẹ́ ẹ fẹ́ fi bẹ̀rẹ̀ yìí, ẹ lè fọwọ́ méjì bẹ̀rẹ̀, but fún ẹni tó bá ti ní experience, tó ti mọ ibi tí G-spot òbò wà, ó lè lo ọwọ́ méjì straight because ó ti mọ ibi tóun ń lọ, tóun bá wọnú òbò straight, ó ti mọ ibi tí ìka yẹn ń lọ. But ẹni tí ò bá tí ì mọ ibi tí G-spot wà, tí ò less experience, tó bá fẹ́ finger fork ìyàwó ẹ̀, tó fẹ́ finger òbò, wàá kọ́kọ́ lo ọwọ́ kan. Ọwọ́ kan yẹn gan, ó fẹ́ fi wá ibi tí G-spot wà ni. Tó bá ti locate ibi tí G-spot wà, o lè wá lo ọwọ́ méjì kó fi finger ẹ̀. Tó bá dẹ̀ ń finger ẹ̀, the moment tó bá ti mọ ibi tí G-spot obìnrin wà, má finger ẹ̀ kó máa ṣe báyìí. Torí bẹ́yìn ẹ̀yin African men bẹ́ ṣe máa ń fọwọ́ kan òbò obìnrin nìyẹn. Especially ẹ̀yin Nigerian men. Ẹ máa fi ọwọ́ gun bí ìgbà tẹ́ ń gbági bọnú ẹ̀. Wọ́n ń kí ọwọ́ bọ inú òbò obìnrin báyìí kó máa ṣe báyìí pàpàpà. Gbogbo tí ń gbàgbàgbà ni. Wọ́n ń lọ straight sínú òbò obìnrin kó lè gbádùn ẹ̀. At the end of the day, o lè tí ẹ lè lọ tí ẹ wọ́ lọ obìnrin olóbìnrin àbí kó lọ inflict injury fún. Tó bá dẹ̀ wá ṣe tán, gbogbo abẹ́ á bẹ̀rẹ̀ sí ní máa ta. Nǹkan tó ti lè mú ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì kan máa dé èékánná sí. Because ìwọ ọkùnrin tó bá mọ̀ òbò finger, wàá mọ̀ pé èékánná ẹ̀ ò necessary. Torí pé ọ̀pọ̀lọpọ̀ yín ti máa ń fi pé tó máa ní kó finger obìnrin, ẹ máa lọ straight ni. Wọn ò kí ń lọ straight, obìnrin òun enjoy ẹ̀, pain lẹ máa fún obìnrin. Tó bá fẹ́ fi ọwọ́ ìka dó obìnrin, ọwọ́ ẹyẹ kan, tó bá jẹ́ ẹni tó ní experience, tó ti mọ ibi tí G-spot wà, wàá lo ọwọ́ méjì straight. Bẹ́ẹ̀ ìka méjì báyìí ni, kékeré kan ńlá kan. Bẹ́ẹ̀ tó bá ti mọ ibi tí G-spot wà, tó sì fẹ́ wá G-spot, ọwọ́ ẹyẹ kan ló máa lò. Ọwọ́ ẹyẹ kan yẹn tó bá fi sí, wàá fi wá G-spot. Mo dẹ̀ ti sọ fún yín pé G-spot òkè ló wà. So tó túmọ̀ sí wípé tó o bá ti rí G-spot tó wá fi ọwọ́ méjì sí, o ò lọ straight, ó máa curve ọwọ́ yẹn immediately ni. Ẹni ọkùnrin tó bá ti ń dó obìnrin pẹ̀lú finger tó ti ń nà straight, o ò mọ̀ òbò finger. Má ṣe obìnrin olóbìnrin léṣe. O ti invade territory yẹn wrongly. Kò sí ìgbádùn tí obìnrin fẹ́ gbádùn tẹ́ bá lọ straight. Ibi tẹ́ fẹ́ finger, ibi tẹ́ fẹ́ stimulate, òkè òbò ni. G-spot obìnrin ni lókè òbò. So tó bá ti fi ọwọ́ sínú ilé báyìí, cuff ọwọ́ ẹ̀, ó máa cuff ọwọ́ ẹ̀ ni. Kò sí nǹkan tó fi straight finger ṣe nínú òbò. Kò sí nǹkan kan tó fi ń ṣe. Àìlẹ́ experience ni, àìmọ̀ ni, òkè òbò ni wọ́n finger. Tó bá dẹ̀ ń fi méjèèjì yẹn finger lọ́wọ́, wàá máa fi ọwọ́ kejì, wàá máa fi bá ìdọ̀ ẹ̀ ṣeré. Tó bá ń fi ọwọ́ kan bá ìdọ̀ ṣeré níta, tó wá mú ọwọ́ méjì tó fi ṣe fún ẹni tó ní ìdọ̀, tó wá ní àwọn ọwọ́ méjì tó wá fi ń finger òkè òbò, wàá rí pé ọmọbìnrin yẹn máa tètè da omira tó ò bá tiẹ̀ do. Tó bá jẹ́ the type tó jẹ́ wípé o fẹ́ kó kọ́kọ́ damira ná, torí bóyá ìwọ ò ní pẹ́ lórí ẹ̀, so wàá kọ́kọ́ fẹ́ jẹ́ kó damira. Tó bá ti damira, wàá ṣẹ̀ṣẹ̀ wàá do. Ó dà bẹ́ẹ̀, torí obìnrin máa ń gbádùn ẹ̀ nígbà míì kan finger ẹ̀ dáadáa. Kò ń ṣe finger táwọn Nigerian men ní máa ń ṣe o, tí African men máa ń ṣe, especially Nigerian men, tó máa fọwọ́ gun ojú òbò pàpàpàpà. Ẹ lè sọ pé bó ṣe ń dùn mọ́ yín lẹ́yìn ṣe máa ṣe. Torí mo mọ̀ pé nígbà míì tó bá dùn mọ́ yín, gbà tẹ́ bá ń tí òbò yẹn ti bẹ̀rẹ̀ sí ní wet mọ́wọ́ yín,
tó ti ń wet mọ́ ìka yín ṣé mo pé tẹ́ bá bẹ̀rẹ̀ ó lè má wet gbogbo tẹ́ bá ti ń fọwọ́ sí tó ti ń wet ìgbà míì á wù yín kẹ́ kí gbogbo ìka márààrún sínú ẹ̀ ẹ fẹ́ ba yí obìnrin yẹn jẹ́ ni ẹ fẹ́ ṣe léṣe ni so bó ṣe ń dùn mọ́ yín ẹ má get carried away wọn ò kí ń tọwọ́ sí báyìí straight sínú òbò because at the end of the day tó bá ní èékánná àbí kí èékánná ẹ̀gún àbí kó má gùn gan ó lè tí a òbò ọmọbìnrin yẹn tó bá ṣe tán kò wá níwù láti dóko mọ́njọ́ mi tó bá pè ń jọ́ mi á ní ó ti rẹ̀ òun torí pé tó bá máa fi yọwọ́ kúrò nínú òbò ẹ̀ pain tó máa nurse gan kò ní jẹ́ kí ó wù pé kó fọwọ́ sínú òbò ẹ̀ mọ́ in fact ó máa feel pain á dẹ̀ máa pretend ẹ̀yin obìnrin náà máa pretend kò dùn mọ́ yín o bẹ́ẹ̀ nítorí pé obìnrin yẹn fẹ́ jẹ́ kó fòun lẹ̀ á máa ṣe yé ó ti mọ̀ pé tó ń bá ní yé mo ti dà wàá fòun lẹ̀ kò dẹ̀ dá nǹkan kan ó ń dùn ni kò mọ bó ṣe máa sọ fún ẹ pé ó ń dùn ún but tẹ́ bá ṣe right ẹ ní ti ìka bọnú òbò straight tẹ́ bá ti fi ìka kan wá ibi tí G-spot wà báyìí tẹ́ bá máa fi kejì sí méjèèjì ẹ máa kọ́ ọ̀fẹ́ ni tẹ́ bá dẹ̀ kọ́ ọ̀fẹ́ kò sí nǹkan tẹ́ ń fi ẹ̀yìn ọwọ́ yín ṣe nínú òbò kọ́fìn ni ẹ máa kọ́ ọ̀fẹ́ so ọwọ́ òkè báyìí ni ibi tí ó wúlò láti fi ìka dó ọwọ́ òkè ló wà G-spot ẹ dẹ̀ máa fi ọwọ́ kejì tó bá jẹ́ ẹnu lẹ́fẹ́ fi máa jẹ idán ta tẹ́ ẹ bá dẹ̀ lu ẹnu ẹ máa fi ọwọ́ kejì kẹ́ máa fi ra orí idán níta kẹ́ dẹ̀ máa fi ọwọ́ the other one kẹ́ máa fi do nínú òbò territory kan lòbò ẹ má invade ẹ bí ìgbà tẹ́ ẹ ń kó ogun lọ́jà kógun lọ́jà òbò náà ibi téèyàn ń kógun lọ́jà gan wọ́n máa ń fún wọn ní warning kábèlè tẹ́ pé bíyá kógun lọ́jà òbò ẹ láti wà friendly pẹ̀lú òbò bẹ́ẹ̀ ńgbà tẹ́ bá fẹ́ invade òbò ẹ fẹ́ fi ìka invade òbò ẹ kó ìka mẹ́rin sí lẹ́ǹkan náà àbí ìka mẹ́ta sí lẹ́ǹkan náà ẹ ti lọ kógun jà nìyẹn ìnira lẹ máa fóbìnrin yẹn wọn ń kó ìka ẹyọ kan ni fún wọn tó bá ní experience ìka ẹyọ kan yẹn wàá dẹ̀ fi kọ́kọ́ fi wá G-spot òbò tó bá ti wá rí wá sọ di méjì wàá dẹ̀ kọ̀fẹ̀ orí G-spot ló ń lọ straight G-spot 3 inches away from the ojú òbò ní G-spot gbígbà pé tó bá wọlé tó bá gbórí sókè ibẹ̀ ní G-spot wà nínú òbò then ìwọ obìnrin tí ò tí ì mọ bó ṣe ń fi okó rẹ ọkọ tẹ́ o kò tí ì mọ nǹkan kan sísítà mi Tọ́pẹ́ Àlàbí ẹ má bínú mo yá ìtùnú yín lò ní ẹ mọ̀ pé ẹ̀gbọ́n mi lẹ jẹ́ obìnrin tí ò tí ì mọ bó ṣe ń fi okó rẹ ọkọ tẹ́ o kò tí ì mọ nǹkan kan obìnrin tí ò tí ì mọ bí wọ́n ṣe ń dó okó according to the size kò tí ì mọ nǹkan kan obìnrin tí ò tí ì mọ bí wọ́n ṣe ń dó okó according to the shape ò tí ì mọ nǹkan kan bókó bá wọ́ sẹ́gbẹ̀ẹ́ ó ní bó ṣe ń dó bókó bá wọ́ sí ọ̀tún ó ní bó ṣe ń dó bókó bá wọ́ síwájú ó ní bó ṣe ń dó bókó bá lọ sílẹ̀ tó wá rọra dorí sókè díẹ̀ ó ní bó ṣe ń dó bí okó bá ṣe jọ̀bọ̀ lọ sílẹ̀ tí orí ẹ̀ wá rọra lọ sókè díẹ̀ ó ní bó ṣe ń do bó o bá tí ì ní lẹ́sìn kó mọ bó ṣe ń ṣe gbogbo nǹkan yìí ó tí ì mọ nǹkan kan Tọ́pẹ́ Àlàbí sísítà mi ẹ̀gbọ́n mi ní mo gbà fẹ́ gbọ́n mi ẹ̀gbọ́n mi ní mo yá tòun yín lónìí ẹ má bínú mo kàn ní kí n fi sọ fáwọn obìnrin yìí náà ni pé tó o bá tí ì mọ bí wọ́n ṣe ń do oríṣiríṣi mi ní kó lọ ṣàgbèrè o tó o bá tí ì mọ bó ṣe ń do okó according to the size o tí ì mọ nǹkan kan o torí pé tó bá jẹ́ pé okó tó wà used to tẹ́lẹ̀ okó tó tóbi ni ṣùgbọ́n pé òbúra ti master okó tó tóbi tó jẹ́ pé ẹni tó wá fẹ́ olókó kékeré tó tínrín ni òun láti kọ́ skill bọ́n ṣe ń fi okó bọ́n ṣe ń fi òbò control okó a máa kọ́ yẹn àníkọ́ yẹn lórí Facebook a máa kọ́ yẹn níjọ́ Sunday gbogbo ẹ̀yin obìnrin òbò mi tóbi òbò ẹ tóbi òní kó má mọ okó dó tí ọkọ ẹ̀ ò dẹ̀ ní fi ìpòpò ẹ̀ tóbi àsọ yẹn níjọ́ Sunday ìwọ ọkùnrin náà tó o bá tí mọ bí wọ́n ṣe ń fi ìka dó obìnrin tó o fi ní inflict pain ọ̀dá obìnrin yẹn o tí ì mọ nǹkan kan obìnrin tí ò bá tí mọ bó ṣe ń fi okó rẹ ọkọ tẹ́ you have not started because tó o bá tí mọ bó ṣe ń fi òbò bó ṣe ń fi dọdó ọkọ lójú o tí ì mọ nǹkan kan bó o bá mọ bí wọ́n ṣe ń gèdì tó o máa gbé ojú òbò sí ọkọ lórí
tó máa kí o tó bá lóun ò jẹ́ gan wàá fi òbò yẹn wàá fi rìn láti before ẹ̀dẹ̀ mọ́ inú ẹ̀dẹ́lẹ̀ báyìí o ò tí ì mọ nǹkan kan ò níwòwò ó máa ti sùn pé kó jókòó kó gbórí lé pílò wá jẹ́ kí pílò yẹn ga díẹ̀ wá gbé òbò yẹn lé lórí wá cross ẹsẹ̀ wá máa fi dance bẹ́ẹ̀ ni pé òun jó kóńgò ijó àwọn Congolese lórí ẹ̀ tí wàá máa twist waist ẹ̀ wàá máa fi òbò yẹn máa twist orí ẹ̀ látòrí ẹ̀ báyìí débi ẹnu ẹ̀ tó o bá tí ì mọ ṣe o ò tí ì mọ nǹkan kan o ní láti lọ kọ́ bọ́n ṣe máa ṣe débi pé ó máa dàbí pé àwọn ọmọ kékeré wọ́n ń ṣe tẹ́ntẹ́ àbí wọ́n ń play sùwé ẹ mọ sùwé tá a máa ń play ní kékeré yẹn tó máa dàbí pé àwọn ọmọdé ń play sùwé nínú ọpọlọ ọkọ ẹ àbí nínú ọpọlọ partner ẹ tó o bá tí ì mọ̀ go and learn o ò tí ì mọ nǹkan kan anyway mo kàn ní kí n sọ fún yín ni gbogbo ẹ̀yin ọkùnrin tẹ máa ń invade òbò obìnrin tẹ máa ń finger bẹ́ẹ̀ ni wípé ẹ kógun lọ ja òbò ni mo ní kí n bá sọ̀rọ̀ àti ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ tí mo bọ́ ṣe ń dóko according to size àti according to shape and according to tí ìmọ̀ nǹkan kan eléyìí mo mú wá fún yín o à á pàdé lọ́la níbi tá a ti fẹ́ sọ̀rọ̀ àwọn mother-in-laws and the father-in-laws and husband and wife àdẹ́pàdé níjọ́ Sunday níbi tá a ti máa sọ̀rọ̀ bá ṣe ń fi òbò wa control different sizes of okó àti different shape bá ṣe ń fi òbò wa control ẹ̀ a máa sọ níjọ́ Sunday títí dìgbà náà èmi náà ní Yínká TNT mi ò yí padà ire o ó dàbọ̀.